ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Lákọ̀ọ́kọ́, we have different OPC tí mo dẹ̀ máa fẹ́ yànnàná ẹ̀ kí n tó wọnú ọ̀rọ̀ mi lọ. OPC póríṣi ẹ jẹ́ n sọ pé oríṣi méjì torí ọmọ burúkú tá à ń sọ nípa ẹ̀ náà ló tú wọn ká tó pẹ́ wọn yẹ́lẹ́yẹ́lẹ́ pẹ̀lú owó Jonathan 6 billion kan almost 25 billion owó empowerment. Àwọn kan wà tó jẹ́ pé Oòduà People's Congress tó jẹ́ bàbá Frederick Fashion ló dálẹ̀ leading by bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kẹ́ bá wa pé bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ jáde síta, ọmọ Yorùbá fẹ́ gbóhùn lẹ́nu wọn. Mo ti lórí ọ̀fẹ́ àti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ jẹ́ ká jọ bá wọn sọ̀rọ̀. Oníkan là ń jẹ́ kó ṣe é. Bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ tó líìdì OPC tí bàbá Frederick Fashion kan jáde síta. Àwa ò fẹ́ gbọ́ anything nípa ọ̀dàlẹ̀ People's Confusion anymore tí Gani Adams tó líìdì wọn. Ọmọ oníkan là ń jẹ́ kó ṣe, kó nìkan kó jáde síta kó jẹ́ kó ṣe. And I thank God for the life of that man. The way wọ́n ṣe bá mi sọ̀rọ̀ lénìí, àwọn ò go against ìrù ẹkùn torí àwọn mọ̀ pé iṣẹ́ tó yẹ kí gbogbo wa jọ ṣe ni. Inú wọn dùn, ọmọ ọkọ ni wọ́n. Tẹ́ ẹ bá ti rí ọmọ ọkọ, tẹ́ ẹ rí ojúlówó ọmọ ọkọ, ọmọlúàbí, ọmọ odù tó dá ìwà nínú ìṣe ni, nínú ìwà. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ pé bẹ́ẹ̀ bá rí èèyàn yìí ò ní kẹ́tì mọ́, ó dìgbà tó bá tinú ẹ̀ jáde lẹ́ máa fi mọ̀ pé irú èèyàn tó jẹ́. Bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀, àwa ojúlówó ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín. This time around you must come out and say something. Enough is enough fún ọlọ́pàá òru tí ń tan ọmọ Yorùbá jẹ, tí ń gbájú ọmọ Yorùbá. Enough is enough fún Gani àti Adamu tí àwa kan mọ̀ sí Gani Adams láti máa ṣílẹ̀kùn fún olè máa pa ìran Yorùbá mọ́. Enough is enough. They are threatening me. Lẹ́kìtì tájọ wo Lẹ́kìtì tí mo wà yìí, mo sọ fún wọn pé Adó lèmi wà, ẹrù wọn ò bà mí, wọn tó nǹkan kan. A máa fi wọn bí ìgbà téèyàn bá fi tábà ni. But it's enough is enough. Ìgbé ayé òṣì, ìgbé ayé ìdààmú, ìgbé ayé ìranù tí Gani gbé ní ilẹ̀ Yorùbá ó tó gẹ́ pẹ̀lú àwọn tó ti kó orí wọn sábẹ́. Àwọn tó ti kó orí wọn sábẹ́ tí tó jẹ́ pé òun ló ń lo kádàrá wọn. Ló jẹ́ kí n wá jáde láàárọ̀ yìí pé lákọ̀ọ́kọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire, bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀ must address the Yorubas, the original authentic Oòduà People's Congress leading by Comrade Ọ̀ṣíbọ̀tẹ̀. Àwọn gangan ní OPC àti bá àwọn new era sọ̀rọ̀ àtàwọn reform. Àwọn tá a mọ̀ ní ojúlówó ọmọ ọkọ nìyẹn. Ó ti pẹ́ tí mo ti sọ fún yín pé ẹgbẹ́ tí ọmọ àlè bá ti tí ọmọ àjòjì bá ti lead ẹgbẹ́ kan ní ilẹ̀ Yorùbá, irú ẹgbẹ́ yẹn máa ń fọ́ ni torí òun ò ní wá nǹkan rere. Nígbà tẹ́ bá ní kí Gani wá dúró tí a ní tó ń pera ẹ̀ ní olórí ogun ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ìran ẹ̀ ní ń dogun jà wá, ẹ mọ̀ pé ẹ̀yìn wọn ló máa wà. Bàbá mi ọmọọba Abíọ́dún Shapu the Grace, ṣé ẹ ti rọ́wọ́ mi? Mo ti ní sẹ́ndì, mo ti sẹ́ndì ẹ̀. Now n tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ò pọ̀. Ẹni wọn tí ó jẹ torí pé Yorùbá gangan ní orí ọ̀fẹ́ láti máa mu Yorùbá bí ẹni mu ẹran, tó gbẹ́nu ti Yorùbá tí mu Yorùbá bígbà tí ẹ̀fọn bá mu ẹ̀jẹ̀ èèyàn. Àtẹ̀mí àtẹ̀yìn gbẹ́dọ̀ fòpin sí. Mo ní inú mi dùn lára àwọn tá a jọ dìde ní ìlú tí mo ti jáde wà lórí program yìí. Ohun táwọn bàbá wa máa ń sọ fún wa ń gbà yẹn ni pé ẹ mọ̀ lé owó, orúkọ ni ẹ lé. Àbí ìyá mi Fúnkẹ́, Olúfúnkẹ́ Adéyẹmí, wọ́n ní ẹ mọ̀ lé owó, orúkọ ni kẹ́ ẹ lé. Nígbà tẹ́ ẹ bá ní orúkọ tó dáa tán, owó wọlé ní ìrọ̀rùn.
ṣùgbọ́n ẹni bá ti lé owó torúkọ yẹn bá dé lójijì á bàjẹ́ lójijì. mo lẹ́ni tó dìde torí pé orí ọ̀fẹ́ rèé láti máa ń gbá Yorùbá sọ̀tún máa ń gbá Yorùbá lósòsì. àwọn bàbá wa láyé àtijọ́ bọ́n ṣe tọ́ àwa, ẹni bá ti ń bu àṣírí ọ̀daràn ni lónítọ̀ náà. ẹni bá ti ń bu àṣírí apani tọ́ni lágbájá apààyàn ni tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo apààyàn ni tó ń bu àṣírí ẹ̀, ìwọ tó ń bu àṣírí yẹn gangan apààyàn náà ni ẹ́. tọ́mání lágbájá olè ló ń jà ó tí ó dẹ̀ rí pé lóòótọ́ ó ń jí ewúrẹ́ eléwúrẹ́ bí ìkan nínú ọmọ bàbá ga àwọn ọmọ tó ń tẹ̀lé Gani wọ́n ní bàbá títí ẹ̀ máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu ni tó wá ní rárá tó ń kọ́bà ẹ̀ rárá pé kò jí ewúrẹ́, ìwọ tó ń kọ́bà ẹ̀yẹ tó ń bu àṣírí ẹ̀yẹ olè náà nìwọ náà. So if the Yorubas tábà lórí ọ̀fẹ́ láti tú àṣírí àwọn tó ń kó wa sínú ìgbèkùn àwọn Fúlàní tó fi ń rí wa pa tábà dákẹ́ àjẹ́ pé àwa fúnra wa là ń para wa. orúkọ ni first, yes I know n tó fi bí àwa lẹ́kìtì sóńdó nìyẹn. ní Yorùbá fi ń sọ wípé ẹni tó gbé epo lájà kì í ṣolè, ẹni tó gbálẹ̀ gangan ló lè. bóyá ẹni tó gbé epo lájà ó ti gbé epo yẹn tán àti bọ́lẹ̀ wá dìṣòro, bóyá tí ò bá rẹ̀ ní gbálẹ̀ oní tó lepo lè ka mọ́ bẹ̀ pé àṣé ìwọ ló ń jalè àṣírí túlẹ̀ ní, ṣùgbọ́n ìwọ tó gbálẹ̀ ló ràn lọ́wọ́. ẹnikẹ́ni tó bá ti ń bu àṣírí olè ọ̀daràn, Èkìtì ń bíbẹ̀ wọ́n ní ẹni bá ti ń parọ́ á jalè, ẹni bá ti ń bu àṣírí ọ̀dàlẹ̀ olè, ẹni náà olè náà ni, ọ̀dàlẹ̀ ni, apààyàn náà ni. èrèdí tí gbogbo ọmọ Yorùbá gbẹ́dọ̀ dìde nìyẹn. This time around Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi òpin sí iṣẹ́ aburú tí Mrs. Gani Adamu ń ṣe nílẹ̀ Yorùbá. di ààrẹ aríkúyẹrí, ààrẹ jọlọ, ẹ̀rí báwọn ọmọ ẹ̀ ṣe jáde síta bó ṣe jáde síta. ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣé ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀, ṣé ẹ mọ̀ wọ́n? ẹ̀rí bó ṣe jáde. ìkan nínú àwọn ẹgbẹ́ mi náà ti tú wọlé. àwọn tó lè máa sọ nìyẹn pé bíbí tán bí àwa, bí mo ṣe ṣìwà ẹ̀ ń sìn tí 10 million bá wọnú àkáǹtì mi gbè, fámìlì sì máa ṣe mítì lórí mi pé iṣẹ́ wo ni mo ṣe. ṣé kìí ṣe nǹkan tó máa fi borúkọ ẹbí jẹ́? òun ló fi dàbí pé ẹ fi bẹ́ẹ̀ máa rí olè lẹ́kìtì. a ní bíbí ni. so tá a bá ti kọ̀ tá a jọ jìjà yìí náà ká ṣíṣọ lójú eégún pé àṣé Gani Adams ìwọ ló wà nídìí ẹ̀. Rasak Arógundádé chairman àwọn OPC New Era, ó ní ọdún kan wọ́n ń lọ sí Arigidi, ó ní nígbà tó dé Arigidi tán Gani ò mọlé bàbá ẹ̀, kò mọlé bàbá ẹ̀ nítorí pé he was not belong to that town. kò lè tọ́ka pé ilé bàbá òun lélẹ́yìí. Let me tell you one thing. ìjàgbọ̀n làwa ṣe táwa fi kó lẹ́kìtì mi báyìí. mo wá sọ wípé tí mi bá níyàwó kí n lọ́mọ yìí ní padà wálé. mo lò 24 years lẹ́kọ̀ọ́ kí tó tún fẹsẹ̀ tẹ Èkìtì. ní gẹ́rẹ́ tí mò ń bọ̀ ya mi ò ṣìnà lé bàbá mi torí pé ọmọ ọkọ ni mí, ọmọ ọkọ gidi. This is time. Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi ìrù ẹkùn máa tú àṣírí àwọn aṣebi nílẹ̀ Yorùbá. ẹ̀rí bí Gani ṣe kó wọn síta. ìṣódà àti àwọn tó jẹ́ pé wọ́n fi Yorùbá ń jẹ oúnjẹ rèé. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. generation àwa tá a wà yìí tẹ́mánikà máa dárúkọ àwọn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ nínú wa gbọ́ pé bàbá Samuel Akíntọ́lá inú ìwé la ti kà pé ààrẹ ọ̀nà kakanfò. ọdún wo náà ti pa bàbá yẹn? majority of us nígbà tó pa bàbá yẹn, bàbá wa Akíntọ́lá
wọn àti ìbí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn bàbá tó ń dẹ̀ ti bí ń gbà yẹ wọ́n sì wà láyé. Olóyè mélòó ni bàbá Akíntọ́lá yàn? Ṣé ó yan òsì Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Bọ́ba Jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Àgbà Akin Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yan Arógunmọ́tìdí tí ń rogun tí ń sáǹsì Ààrẹ Ọ̀nà Kakanfò? The answer is no. Èyí tí gbogbo wa lè sọ nípa ẹ̀ dáadáa láwa kan tó jẹ́ pé àwọn kan náà tún lè sọ nípa ẹ̀ òní ti Moshood Káṣímáwò Ọláwálé Abíọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Nígbà tí Abíọ́lá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dákun ẹ dábọ̀ tí n bá ti ń parọ́ ẹ má sọ pé irọ́ ni bàbá Èkìtì ń pa ní comment section. Olóyè mélòó ni Abíọ́lá yàn pé nígbà tó ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí o oyè báyìí ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó ní ìjòyè títí ẹ̀. Ǹjẹ́ ẹ gbọ́ kí Abíọ́lá sọ wípé nígbà tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́? Òun ò gbẹ́dọ̀ tẹ̀ fún ọba kankan mọ́? Nígbà tí bàbá Lámídì Aláàfin Ọ̀yọ́ fojú kan Ọ̀ọ̀ni Ọ̀jájá Ògúnlùsì, Ọ̀jájá tí jáde ọlọ̀tẹ̀ mọ́lẹ̀, bàbá Aláàfin Ọ̀yọ́ tẹ̀. Nínú tábìlì kan bàbá ní kò sógun mọ́ kò síjà mọ́, ó ní bàbá wá kí ọmọ ẹ̀ ní, ìyẹn nípa Aláàfin wá kí Ọ̀nìrìṣà wá kí ọmọ ẹ̀. Aláàfin ló dẹ̀ ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ. Nígbà tẹ́ni tó ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ tó ń tẹ̀ fún ọba kan, tẹ́ni tá a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò pé Aláàfin sọ pé òun ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fọ́ba kankan mọ́ nílẹ̀ Yorùbá, ẹ mọ̀ pé inú ìgbèkùn ni Gani kó wá lọ. Inú ìgbèkùn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ máa ṣòfò gbẹ̀yìn ni ẹ máa ṣòfò. The movement of truth has come. Àkókò tó do ọ̀rọ̀ ti dé tá a máa ṣiṣọ lójú irọ́ tẹ̀ ti ń pa. Nígbà tí Gani di Ààrẹ Ọ̀nà Kakanfò oyè pọ̀ rẹpẹtẹ tó ti jẹ, bó ṣe ń fi wọ́n jẹ nílé ló fi wọ́n jẹ lókè òkun. Torí owó wọlé ẹni bá ti fún ní shiftances ó léye tó máa gbà. Àtẹni tí ò lè dá ẹ̀dì yẹ pa òun lẹ gbọ́ tán ní Gani gan fún ara ẹ̀ lè sáré ju rélùwé lọ. Mo close mọ́mọ́ àwọn ọmọ Ọ̀wọ̀ àìṣe mítì lánàá wọ́n ní bàbá tán bá bí Gani dáa fún ara ẹ̀ kó jáde síta lórí social media kó ní gbogbo ohun tí ọmọ yẹn sọ pé irọ́ ni. Àwọn wọn wá túṣu désàlẹ̀ ìkòkò pé fèrèfèrè lọmọ yẹn sì ń sọ̀sà. Wọ́n dẹ̀ ti fún wọ́n ti gbé mi dé àwọn level kan, wọ́n ti gbé mi dé level kan tí mo rí pé Yorùbá máa kú àkómọ́ra o. Ibi tí mò ń lọ rèé, ibi tí mò ń lọ rèé. Yorùbá ní pé tọ́lọ́run bá ti fọ̀tá ẹni wọn ni kò lè pani mọ́. Irọ́ ò náà o, tó o bá gbégbèsè á pa ẹ́ o. Tọ́lọ́run bá ti mọ̀ pé ọ̀tá ẹ lélẹ́yìí tó o dẹ̀ lágbára ẹ̀ ìsáídà kó o sá fún ọ̀ kó o dojú ìjà kọ́ kẹjọ jà kó o ṣẹ́gun ẹ̀. Ṣùgbọ́n tó bá sọ pé ọ̀tá ẹ lélẹ́yìí tó ń wo nínú pé kúkú ti sọ pé ọ̀tá mi ni, oh God, tó bá ka ẹ mọ́ kọ́nà ojú ọlọ́mọ òtó á fẹ́ dàta ni. Now mo ti sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́ta. Bàbá wa Samuel Akíntọ́lá ò fìyàn kankan joyè. Bàbá wa Moshood Káṣímáwò Ọláwálé Abíọ́lá kò fìyàn kankan joyè. Ṣùgbọ́n nígbà tí oyè bọ́ sí ọwọ́ ọmọ Núpé àjòjì, Núpé Fúlàní tó oyè bọ́ sọ́wọ́ ẹ̀, ẹ má gbàgbé o, bàbá kan sọ wípé bàbá ẹ̀ jalè ó sá wá sí Arigidi ni o. Kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀jẹ̀ olè wà nínú blood Gani. Òun kàn wá modernize olè yẹ, ó modernize olè yẹ ó wá ń ja Yorùbá lólè. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò dẹ̀ fúnra. But the movement of truth has come. The movement of truth has come. This time around we must listen.
most especially àwa tá a jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire, àwa ọmọ ọkọ tí ò yẹ ká máa dọ̀bálẹ̀ fún àwọn àjòjì. Ṣe rí àwọn tó tẹ̀lé Gani lẹ́yìn, ó ti ra wọ́n yè ni, ó ti ra ọ̀pọ̀lọpọ̀ wọn níyè. Èyí tí ò rà níyè nínú wọn, ó ti fún wọn ní orí ọ̀fẹ́. Àwọn iye ló lọ ń pa owó wá fún, bóyá 10% ló ń fún wọn ní, bóyá 20% ní ló ń fún wọn. Òun lẹ fi rí wọn tí gbogbo wọn náà máa ká gbádà white sọ́rùn. Owó ọmọ Yorùbá ni majority of them, wọn ní business kankan tó ń ṣe, kò lóko kò lódò. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń káṣọ wálé, ọmọ yín ò ṣàyè dáko oṣù, ó ń kóṣù wálé lójoojúmọ́. Ẹ ti mọ̀, ẹ rójú olè ẹ mú ni. Are you getting me? Ṣé ń gbọ́ mi yé? Mo wá fi àkókò ìmọ̀ràn mi ní ìmọ̀ràn sí gbogbo ọmọ Yorùbá tó wà nílé àtẹ̀yin tẹ́ wà labroad. Gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ pé iṣẹ́ inú òtútù ó lágbára, Gani á wá parọ́ fún yín, ẹ̀ tún kówó fún. A ló ń dá OPU lẹ̀. OPU wọ́n wà ní 130 kìnnìkan state ní country, both home and abroad. Ó ń gbà yín ni, ibi tó ti ń rí owó nìyẹn. Ayé tó ń jẹ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ owó yẹn gan ẹ̀ lè jẹ́. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ìjàpá yánríbo ni. Wọ́n ṣe 6 síbì kan, nǹkan ṣe 5. Wọ́n fún wọn ní nǹkan 5, 6 dẹ̀ ni wọ́n. Ìjàpá ní ká má wọrí, òun ò kúkú ní tọrọ títẹ̀, òun ò lágbájá. Ó mú ìkíní, ó fún ẹnì kíní, òun ló pín nǹkan 5 yẹn fáwọn 5 tó kù. Ó ní ká máa fún un ní àfún ní tọ̀dọ̀ wọn, bó dẹ̀ jẹ́ kọ́tàkọ́tà ní ká máa fún òun. Ẹ mọ̀ pé àdé ń dẹ̀ òdìdẹ tí Ìjàpá máa ju títí gbogbo wọn lọ. Ìgbé ayé tí Gani ń fayé yín gbé nìyẹn. Gani ń dọ́gbọ́n lù yín ní jìbìtì ni. Tó bá wá insecurity ilẹ̀ Yorùbá, bí wọ́n ṣe pa Yorùbá, we must strategize. Ẹ̀ tún kówó fún níjọ́ tó ti ń gbowó lọ́wọ́ yín, iṣẹ́ wo ló ṣe? We are not talking about riot. We are not talking about what? Riot. We are talking about somebody that will face the Fulani. Kama ye kaye jiwa gbé mọ́. Nígbà tó rí pé ìrù ẹkùn dé, ó rí pé ọ̀nà ìjẹ́ òun ní ìrù ẹkùn fẹ́ blọ́ọ̀kù yìí. That is why tẹ́fìrí tó jáde títa tó ń gbó bí ajá, tí Gani da dìgbòlugi. Orí ọ̀rọ̀ ìrù ẹkùn kò lè sùn mọ́. Ó gbórun lójú ẹ̀, ó gbà láàfíà lọ́wọ́ ẹ̀, ó kó bànújẹ́ sí lọ́kàn pé bó lọmọdé ṣe máa tún wá dá ìrù ẹkùn lẹ̀ náà. Ọ̀nà ìjẹ́ òun lọmọdé fẹ́ dì í. Ẹ̀yin tí Gani fi ń ṣe ìjẹ́ l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Ireland, ní British, dé Japan, tẹ máa dé tẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá dé, Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ilẹ̀ Yorùbá. Ó ń gbà yín ni. Ẹ mọ̀ pé ẹni máa jalè, ẹnu ẹ̀ máa dùn, ẹnu ẹ̀ dùn ni. He have nothing to offer us in Yorùbá land, torí pé kì í ṣara wa. Táwọn kan bá dẹ̀, àwọn kan wà tán náà ń kóra wọn jẹ papọ̀ pé wọ́n fẹ́ pè wọn àti Sunday Igboho papọ̀, kò lè work. Ọmọ ọkọ ò lè ever bá ọmọ àjòjì. Ẹgbọ́n aláàfẹ́ ṣe ọ̀rọ̀ security kí Fúlàní ó má pa wá mọ́. Aláàfẹ́ gbára wa lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ wá tún ní ẹ fẹ́ sọ̀rọ̀ ìkọ̀kọ̀, ọ̀rọ̀ àṣírí. Ẹ tún wá gbé ọ̀tá ayé, ìkan nínú àwọn ọmọ ọ̀tá yẹn tó wá pè sínú mítì ọ̀hún. Ẹ̀jẹ̀ máa rùn. Gani yìí ṣara wa. So mo bẹ̀ yín, ọ̀yàn ọmọ Yorùbá tẹ́ ẹ wà l'Amẹ́ríkà, tẹ́ ẹ wà ní London, Canada ní, most especially ẹ̀yin tẹ́ ẹ wà ní Ireland àti France. Ó máa rí yín gbá ń bẹ̀ dáadáa. Ó máa rí yín gbá níbẹ̀ dáadáa. Ireland, France and London. Ẹ̀rí dẹ̀ wà, àwọn tó ti dá Yorùbá One Voice tó ti dálẹ̀, tó débẹ̀ tó ní dandan wọ́n gbẹ́dọ̀ fi ń jẹ president, pé a ti ní president sá tó dẹ̀ capable ló ní ìsókè kan fi ń jẹ live patron, torí pé kó lè máa rí owó gbà ń bẹ̀.
ẹgbẹ́ bàbá ẹ̀ ni wọ́n o. It is time for you to open your eyes. Gani is not part of us. Kì í ṣara wa. Ó wá lù wá ní jìbìtì ni. Ṣé mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n jórúkọ Yorùbá. Wọ́n wá máa forúkọ Yorùbá yẹn wọ́n máa fi lù wá ní jìbìtì. And I want you to know this. Punch gbé síta ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ wá ní the Punch. Pé nígbà tí wọ́n ń dá OPC lẹ̀, original OPC, Oòduà People's Congress, Gani was not there. Yẹn ni pé Gani ò sí ń bẹ̀. Àwọn bàbá yẹn pè wá ni pé wá jẹ́ youth leader. Ó dẹ̀ kawọ́ àwọn bàbá yẹn sẹ́yìn. Ó ṣe àwọn bàbá yẹn nígbò. Majority àwọn tẹ̀ ń wò tó ń kọ́ agbádá white tẹ̀lé lẹ́yìn kiri. Àmọ́ wọn àwọn tó ń já báàgì gbà lábẹ́ bíríìjì lóṣòdì ló pọ̀ jù nù wọn. Ìkan wà mo ṣe lòún bèèsì sí. Eléyìí tó bèèsì sójú ẹlẹ́gbà. Àwọn tó ń já báàgì tó ń já owó gbà lábẹ́ bíríìjì ní Èkó ló lọ òun lè fi rí wọn pé majority àwọn tó ń jáde síta àwọn ará Èkó ni. Àwọn ará Èkó òun lọmọ yẹn fi sọ pé èyí Èkó ẹ gọ̀. Náà pé ẹja jọ jìjà kínní àwọn máa kálí àwọn bàbá yẹn kò nu OPC yẹ ká gbàjọba lọ́wọ́ wọn. Ẹni bá létí kó gbọ́ majority of us know nígbà tí kínní yẹn ń gbóná tí ọmọkùnrin tó dá fashion lẹ̀ ẹ kàn gbé sínú ìran yín kẹ́ wá wo iye ẹ̀mí ọmọ Yorùbá tó ti kú ní wàhálà tó dálẹ̀ ńlẹ̀ Yorùbá to show you that pé ẹ̀mí Yorùbá kò ní mínì. Ohun tó dẹ̀ ń wá rèé gbogbo ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní France and Ireland ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lẹ́yìn odi kẹ́pẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá Oòduà afẹ́ wálé ọ̀rọ̀ insecurity táwọn Fúlàní pa wáyé náà ni sàbíyá ẹ lè bá wa rí ọmọ àwọn boys bíi 4 or 5 èèyàn kankan nu wọn máa gba 200,000 bàbá tó bá ti jẹ́ yẹn ni owó òtó ẹ̀mí we pay that is 1 million. Àwọn wèrè tó dẹ̀ máa kó tì wọ́n lẹ́yìn 30,000 ló máa fún wọn 30,000 ní lọ́ngbà bó ṣe ń gbá gbogbo yín nìyẹn. But this time around irú ẹ̀ kò has come. Tó bá ti jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó land irú ẹ̀ kò will secure you. Torí ìlú ẹ̀kọ́ á ti fọ gbogbo ẹ̀ mọ́ kẹ́ ẹ tó dé. Ohun tó fi ń gbógun ti Sunday Igboho nìyẹn o. Torí Sunday Igboho ò ní lo security ti tiẹ̀ kó máa fi gbowó lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá pé torí pé ẹ̀ ń bọ̀ nílé. Sunday Igboho jáde kí ẹ̀yin tẹ́ ẹ wà lájò kẹ́ ẹ bá lè fi ìtura àti ìfọ̀kànbalẹ̀ wá lé ni. Ẹgbẹ́ mi àbẹ́ ẹgbẹ́ dáhùn. Ohun tó dẹ̀ ń lò àti ráwọn tó ń lò fún dáadáa. Tó jẹ́ pé táwọn bá ti ń lọ ìjọ táwọn bá ti dé náà ti máa rẹ́mìtì owó yẹn sínú àkáǹtì ẹ̀ oní 1 million oní 2 million tẹ́tí ń pè wá tán sọ at the end of the day 30,000 ló ń fún àwọn ọmọ yẹn torí kò ti ra wọn níyè ó ń lo Yorùbá ìṣòro Yorùbá lòun ń lò láti fi máa make money so ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ bá sì ń fọ̀ sí trap Gani Adam. It is a pity. Ajẹ́pẹ́ ẹ̀yin fún ara yín lẹ sílẹ̀kùn àgbàná fún ara yín. Ajẹ́pẹ́ ẹ̀yin fún ara yín lẹ mọ̀ọ́mọ̀ gbẹ́ kòtò àgbàná tẹ̀ ń dá fún because Gani did not have anything to offer you. Either you like it or not. Òdodo ọ̀rọ̀ ní ká má sọ. Ẹni tí ò lógun ní arigidi ní tí pera ẹ̀ lógun lẹ́kọ̀ọ́. Ẹni tí ò lógun ní arigidi ní tí pera ẹ̀ lógun nílẹ̀ gbogbo Yorùbá. Ìròyìn dé ọwọ́ mi pé kì í ṣe Ọ̀wọ̀ nìkan ló ti sá. Mo ní mo ti wádìí ẹ̀ jìnnà. Ó kù sọ́wọ́ àwa ọmọ Yorùbá ẹ ti rí ó ń fi OPC yẹn ń gbá ọmọ Yorùbá ní pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Èrè ìdí nìyẹn tí òfin fẹ́ kẹ́nibọ́dì ó jáde síta. Èrè ìdí nìyẹn ó ti rí pé ọ̀nà tóun lè fi gbà jẹun rèé ló fi ti àwọn bàbá yẹn sẹ́gbẹ̀ẹ́ kóun lè máa ráyè máa gbá wọn nígbàkúgbà. We must not allow him again. Sorry, we must not allow her again.
Mrs. Gani Adams gbogbo yín òfò lómi lẹ́ máa ṣe pápátá òfò lómi ẹ̀fọ́ ṣe ẹ jáde síta ta ló kọ́ Sunday Igboho níṣẹ́ ṣé ó jagun rí ni ogun mélòó ni ẹ jà rí ṣé ogun abẹ́ bíríìjì níbi tẹ́ ti ń já báàgì oníbáàgì ẹ dá mi lóhùn ogun mélòó ni Gani jà ṣé ń gbà tó yí ọwọ́ àwọn bàbá oníbàbà sẹ́yìn tó gba ohun tí ò mọ ìpínlẹ̀. He did not have a vision for the Yoruba race because he's not a Yoruba man. Tẹ́ bá rí ìsọ̀rọ̀ sí Gani ẹ mọ̀ pé kò sí ní tán pè ní ọmọlúàbí nínú ọ̀rọ̀ ẹ̀. Tẹ́ bá rí ìsọ̀rọ̀ sí Gani tírèsì ní rí àpẹẹrẹ Yorùbá ń bẹ̀ very arrogance. Very arrogance. Ó dé fìlà ìgbéraga ó wẹ̀wù ìgbéraga ó fi bàtà ìgbéraga lé ó gbé ọ̀pá òró ìgbéraga ó gbé dání very arrogance. Àwọn tó jẹ́ ọba nílẹ̀ Yorùbá gan tán bá ń rìn bọ̀ ẹ̀ sì tún rí ìrìn pé ọmọlúàbí ni wọ́n lódìdí ọba ṣùgbọ́n òun ó fẹ́ ká gbogbo Yorùbá sí ọ̀ǹda ẹ̀ kí gbogbo Yorùbá máa tẹríba fún ni tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé a gbé ìkọ̀kan ní Fúlàní ọmọ wọlé wa tí ọmọ mú wa torí ọmọ wọn ti wà ní ìṣàkóso. This time around every one of us must reject Gani Adams. Ọ̀yọ́ tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan ó ń jà wọ́n lólè ń bẹ̀ ṣé mọ̀ pé ìtàn tó ń pọ̀ fún wa tẹ́lẹ̀ ni Aláàfin nìkan ló lè ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ ọdún mélòó ni ta ló sọ fún ṣé bàbá ẹ̀ tí ò ń ṣe Yorùbá ló sọ fún pé Aláàfin ni mo ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Thank God for the life of Kábíyèsí Ọ̀wọ́ Adé tòní Aláàfin tòní pé ààrẹ Gani ohun gbogbo tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ó tó àmójútó ó yá wá nǹkan kan ṣe sí ó mà ti ń lọ láti February kí la wà yìí July kò tí ì rí nǹkan kan ṣe sí ó dẹ̀ ní ẹ fún mi lóṣù 6 gbogbo ẹ̀ máa lọlẹ̀ ó lè ní gbogbo wọn ó lè wọ́n wá rí wípé ìrù ẹkùn dé opportunity láti máa rówó raṣọ funfun lọmọ Sunday Igboho fẹ́ dí wọ́n wá rí pé ìrù ẹkùn dé ìkòkò ọbẹ̀ wọn ni ìrù ẹkùn fẹ́ fọ́ ó dẹ̀ máa fọ́ abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín ó dètè yes kábàámọ̀ ní pé ẹ̀bá mọ̀ kẹ́ má ta sí Sunday Igboho bóyá tẹ́ ẹ̀bá ta sí Sunday Igboho ìdí lítúlítú àwọn tẹ́ ẹ̀ ń gbà ẹ̀bá ṣe máa rí wọn gbá lọ àtẹ̀yìn dédé rìn ọmọ Yorùbá ẹ̀yin òpònú ọmọ Yorùbá tó fi joyè tẹ́yìn náà máa bọ̀ tẹ́ ẹ̀ kó àkọ́sọ́rùn mọ̀ pé àkọ́kọ́ lẹ kó sọ́rùn ẹ̀wọ̀n ìdè lẹ kó sọ́rùn yẹn ẹ máa bọ̀ nílé ó yẹ ká wá nǹkan fún ààrẹ oní 10 million oní 20 million ẹ̀ ń ṣòwò àṣedànù ń tẹ́ ẹ lè fún ẹbí yín ẹ̀ ń fún Gani. It is better you face your family. It is better we join hands together to defend our land. Èrèdí tí ìrù ẹkùn fi jáde síta nìyẹn. Ìrù ẹkùn ló dẹ̀ jáde síta ní ìbànújẹ́ dé bá Gani àtàwọn ọmọ ogun ẹ̀. Lẹ́rí odidi àgbàlagbà tó jẹ́ pé etí ló gba fìlà dúró lòun náà jáde síta. Wọ́n gbé jáde síta. Lẹ́rí ọmọ kékeré tí ò tí ì mọ báyìí òun ṣe máa rí lọ́jọ́ ọ̀la tán gbó náà síta. Kẹ́ ẹ lè mọ̀ wípé ó ń jó wọn ìdè pẹ́pẹ́ dẹ̀ as ìdè sweet us ìdè pẹ́pẹ́ dẹ̀ kí ni ìṣòro wọn òun náà ní pé ìrù ẹkùn jáde síta. Tẹ́ gbọ́ mi wọ́n wà lára àwọn tí ò fẹ́ kí Sunday Igboho padà dé torí wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí threatening ṣe bí bàbá Ọ̀ṣibọ̀tẹ̀ ni mo pè lé ní he did not see Sunday Igboho as a threatening Rasaki Arógundadé nìyẹn he did not see Sunday Igboho as a threatening àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà nìyẹn they did not see Sunday Igboho as a threatening pé ogun tó ń ja Yorùbá ìgbẹ́dọ̀ dópin pé àbùkù ńlá ló jẹ́ fún gbogbo wa kí ìran Yorùbá má lè rìn bó ṣe wù ú lórí ilẹ̀ wọn bọ̀tì nígbà tó máa jòjì dé ó rí wípé ọmọ ọkọ fẹ́ dìnà ẹ̀jẹ̀ òun ló fẹ́ fi gbógun tì. It is me and you that will say no to the Gani Adams agenda in Yoruba land. Mo kí yín pé ẹ kú òwúrọ̀ o.